Sotiri sori bó ti rí dẹ́tò ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ gbogbo táìmù náà wọ́n máa ṣe ojú wọn sórí àlámọ̀yá ara obìnrin ìbí ìlú wa tó bá ti ní ọjọ́ iwájú tó sì lè ní ọ̀la. sẹ́nu sórí ìtí mọ̀sẹ́sẹ́ yìí èyí ní pé obìnrin náà rìdíìmù ní lọ. kọ́ máa sọ ìdíhùn torí pé mi náà máa ń sọ kí ìjọba bàbá rẹ̀ sọ pé èrí ìyá rẹ̀ sọ́wárí tó bá ti ń pin ilé ọlọ́wà yìí tó ti fẹ́ nìkíní tó fẹ́ nìkejì máa sọ ọjọ́ iwájú àti gbogbo ẹ̀ ọgbọ́n tẹ sọ yẹn ó ti pọ̀. bọ́lá tí wọ́n fún bọ́lá tó wáyé ju rẹ̀ fún àgbóyé yín ẹni rẹ̀ wọ́ àbí orí rẹ̀ fẹ́rẹ́ ọ̀wọ́ sábà mọ̀ bọ̀. ó ti gbọ́ tẹ̀ ń sọ. kọ́ wa kọ́ sí ìyá wa kọ́ sí ọ. ẹ̀wọ̀n ọmọ yín o ó máa bọ̀ lọ́wọ́ òfìfo màá ní mo máa ń kọ́kọ́ bọ ẹ̀wù ọkọ̀ ìwọ́rí fún ni. bí ó ṣe kò tún rí ìtò ìrìn rẹ̀ ni bí yóò rí ṣe pọ̀ tó lè omi tí máa jẹ́ èèyàn fún èsì àti òun tó bá dáa lẹ́wọ̀n ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ìgbésẹ̀ láyé àjẹ́ gbogbo owó ẹni ọmọ ìpòpò tí mo fún owó yes táwọn ọba múlò public toilet lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ kan lọ yan obìnrin kó o sì fẹ́ obìnrin bẹ̀ olóbè karùn ìkejì nǹkan o. kejì mọ́tàbíà olóòkejì yẹn ń fowó lọ́wọ́. ọba máa fọ kúrò ní àfa gbogbo orí àfọ. ọ̀dà ìkẹta. Tètè ó lè di egbò rẹ̀. Ọba ẹni wọlé tó kú nù tó lè wọ̀ kọ́dà tó wọlá. Kí ni wọ́n ṣe rí? Ẹni ṣòfò lọ. Àbíkiri tó fi gbogbo lọ́wọ́ sí àwọn. Ṣé tọ́ bá rí ẹ̀kọ́ rẹ̀ ṣe báyìí? Ṣé ọ̀gbọ́dọ̀ fẹ́? Àdúgbò àti ẹ̀fìn kankan lẹ̀ fún yàrá rẹ̀ fi kankan já rẹ̀ ní. Ṣé ọ̀rọ̀ afọ àlọ́wọ́ àbọ̀ òfòwò ni? Wọ́n ti yá pàdé ìwọ́pẹ̀pẹ̀ rẹ̀ lọ́wọ́. Ṣé owó tèmi Haúsá wà á àwọn ọmọ kò lè lásán? Ká ní nǹkan ṣe inú ìméjì. Àwọn méjèèjì ni. Àbíkéde ṣe. Èmi ti yọ ọgbọ́n mo ti yọ ọsẹ̀ lọ́rẹ̀. Alátẹ̀mí náà mà yá. Lórí. Kí ni ọjọ́ wọn ti wú ibú mi? Owó ìyá tó bí yàrá ìyá wa. Ìdí sẹ́rẹ̀. Láti kékeré rẹ̀ báyìí tó bí gbogbo wọn ọ̀fà tó bí yàrá wa tó bí gbogbo wọn. Mọ ọyọ ṣùgbọ́n mọ ọkọ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ bá yà lọ́rọ̀ ẹ̀ tó ń lọ sọ́run yẹn láti lọ gbowó ni. Èmi ti yọwọ́ mi mo yọsẹ̀ nínú ẹ̀. Àṣekèyí gbogbo tí mo ṣe ìkò tí kankan tí tó mú bẹ̀. Olúwo ọ̀fọ̀ ayé àbí ọmọ lọ. Kí ni? Tọ́kọ̀ lọ rí àbí? Kì í ṣe ní ọ. Ọ̀ tẹ̀lé wọn mi. Ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ kọ́. Yàmú fún ọ̀tẹ̀. Ẹ̀jẹ̀ tẹ́. Ọ̀tẹ̀. Ẹ̀fọ́ fún ọmọ mọ́lù tí wọ́n bá ń yọmú wọ́n lù àṣẹlẹ́sẹ̀ ẹ̀mí wọ́n sọ̀rọ̀. Yàmú fún. Lókì. Báwo wá ni? Wọ́n mú ìdúró lọ. Mọ́mí àbálẹ̀ tó ń yẹ lórí. Ó yá
ilé ìgbà fún táwọn ìdí ìlànà tí ń bẹ ní kàlẹ̀ tí ń bẹ ní kàlẹ̀ kàlẹ̀ àwọn ìlóyà. Àgbàbíjábíjábíjábíjá o. Bàbá kí ló rí? Ìyá wa ṣé ẹni tó bá rẹ́gí tó bá rọ́ọ̀ gbogbo ẹ̀mí tó bá yẹ jẹ́ ìrọ̀ kò tí ì lóra wọn. Ṣé ẹni àwọn ọmọ yìí gbogbo ìrọ̀wọ́ nínú ojú rẹ̀ ó ní ọwọ́ nínú. Àmọ́ mi yóò jẹ́ kí ọmọ ìran dáhùn lórí tó ṣe é kìkì sí i. Òdìmọ̀dìmọ̀ bọ́lá ìdímọ̀ ìlọ́wọ́ ó yá ń tó ṣókùnkù sí àmúṣútọ́ rẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ sí gbogbo ohun náà fojú mọ́ ní bóyá. ẹni ẹ mọ ohun tó ṣẹlẹ̀ màá fẹ́ pàjọ débi kan lọ́wọ́ kò sí rẹpẹtẹ ọ̀rọ̀ tí wọ́n tó ṣe mo fẹ́ kó ṣe another style ẹ̀sìn tí ó ṣe ìpèsè bẹ́ẹ̀ dàbí kó lóò pé lójú tẹ̀mí ìbáraẹni nìyẹn gbàgbé wà á gbà pé olóńgbò ni wọ́n ṣe yá ti rìn. jọ̀wọ́ gbàgbé nípa ní. lọ́dẹ kí ló ń lọ sanwó wọn lọ sọ yẹn. mi yóò lè sanwó wọn lò ẹlẹ́dàá mi yìí là máa sanwó fúnra mi but ṣé orí kìí ti ṣe fún mi. ó ti tó mi honestly ó kò máa ń kájú. ọgbà bẹ́ẹ̀ èmi náà gbóná ń yọ ikú. mo ti ń gbádùn ohun tó ṣẹlẹ̀ yìí a máa ṣe kàn sí. oyún àmì ẹ̀rọ ló dé látàárọ̀ òkè ìwọ náà fọ̀rọ̀ sí òun kí n délé sìn èyí àti bí sọ. èmi láti gba délé pé ìyá kan sọ kìíní kan ó sọ pé tó bá ti ní ìgbà mi ìfẹ́ kó máa rojọ́ ìyá bí. àmì ọ̀fẹ́ bẹ́ẹ̀ máa wọ atara ẹni nìkan darí. àwọn ọmọ ìfẹ́ kó máa sọ̀rọ̀ ìyàwó. so jẹ́ ká máa. ìgbà ìbò ṣe wá. so ká tó gbà wo a máa pààrọ̀ a máa pààrọ̀. ó máa bàjẹ́ o ó kó èkó fáwọn nínà. ọba ìgbìmọ̀ náà dùn. ẹ bá ti pé wọ́n ṣáà máa bá yín yanjú òògùn á ṣiṣẹ́ lápá náà. ó ṣe jàre. àbá ló fún báwo ló ṣe ń ṣe báyìí. nígbà tó kì í ṣe ọmọdé ó yẹ kó kọ́ lẹ̀ kó tó wọlé náà. má bínú wá sí. ok ó yẹ máa bọ̀ wá jókòó. wọlé wá dìde má jókòó sílẹ̀ jókòó báyìí èmi ní kò jókòó má wọrí jókòó má wọrí má bọ̀ dáadáa jókòó dáadáa. madam. mo bó ti rí ilé ẹ̀kọ́ yẹn pé ìlú tó rí yẹn kó stress ẹ̀ owó mi náà èmi ní kí n máa gbé just anybody wá sí bedroom ọkọ mi ẹ̀ tún fún. ok ma. wá mo fún. madam. ṣé o ní mechanics wá lẹ́ẹ̀kan yẹn mo máa ṣó òkú mi padà wọ bíbá yìí náà but mo fún. madam. mechanic yìí nǹkan tó ń ṣe fún ìjọ ṣó wà lè máa ṣe fún mi bẹ́ẹ̀. madam mi ò understand gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí honestly. ṣe ló bí mechanic ṣe wà lẹ́ẹ̀kan àníkájọ́ máa ṣe nǹkan tó ń ṣe. madam no madam mi ò láì gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń try àti bá mi ṣe. ẹ wò ó ní understand nǹkan tẹ́ ẹ̀ ń ṣe all right ẹ jọ nítorí ọlọ́run màá ṣe fífọ̀ fún ojú òṣèwà màá lọ pé mẹkáníìkì tí lè kọjá third street màá lọ pé mẹkáníìkì wọn sọ ẹ náà kàn tí ní sáfìsì tẹ́tọ́ wáyé ìgbóná ẹnìkan lè gbẹ̀ lẹ́nu kò jọ o. mo fún try láti understand. madam ẹ jọ nítorí ọlọ́run jọ nítorí ọlọ́run tó bá jẹ́ nǹkan tẹ́ ẹ ní insist láti ṣe lè ẹ count me out ẹ jọ. mo fún